Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ọjọ́ Monday ni Mohbad kú. Iṣẹ́ wọn nìkan ló wà ń bẹ̀ tó máa sọ pé kí gbogbo àgbáyé kan gbà ẹ́ pé ọmọ yìí ó fẹ́ fà á lé bàbá ẹ̀ lọ́wọ́. Ṣé tó bá tẹ̀lé bàbá ẹ̀ ní gbogbo ìgbà tó ń lọ sí corona inquest pé àdúrà àtòkù àtayé òun mo dúró ibi tọ́rọ̀ tó bá fẹ́ já sí bàbá ṣe fẹ́ rò tọ̀rọ̀ tó bá sọ pé òun bá bàbá òun lọ àwọn tó bá fẹ́ ṣèkà fún àbí tó fẹ́ ṣe pé kínní ṣebí àgbáyé á dìde but ẹ̀yin wọn nílé la ti ń kẹ́ṣọ́ ròde àwọn tó já bí amọ́ tẹ bí ọmọ yìí gan irú gbàǹjarì wo lẹ ké síta ṣebí gbogbo ẹ̀ láti gbọ́ pé tọmọ bá fẹ́ sọ̀rọ̀ ìwọ yọ Mohbad yìí ló lọ síbẹ̀ ló lọ fà á padà ló lọ kúnlẹ̀ fún pé kó jọ kó má sọ̀rọ̀ so báwo lẹ ṣe fẹ́ fún ní protection kò sí protection kan tó ju tọlọ́run lọ àwọn tá a jẹ́ ẹlẹ́ran ara protection tá à ń rí ọlọ́run ló ń fún àwọn yẹn gan ní orí ọ̀fẹ́ wípé kó dáàbò bò wá ọlọ́run la láàbò gbogbo wa and you this same ìyá Mohbad òun sọ pé òun ló ń forí dolẹ̀ òun lọ chọ́ọ̀chì òun ṣe pé tó bá gbàgbọ́ nú ọlọ́run tó ń sìn bó o bá tèèyàn jẹ́ ó dẹ̀ ń wá pé kí ọ̀rọ̀ yìí kó lójútu ó fẹ́ kí irú ẹ̀ kó tún ṣẹlẹ̀ fáwọn ọmọ tó kù lọ́wọ́ ẹ̀ kí ló dìde fún blessing tó wà ń bẹ̀ tó pe bàbá wípé nǹkan bá ń ṣẹlẹ̀ sábúrò òun where is she you are talking about protection ìgbà tí gbogbo yín tẹ bá rally round tẹ bá dìde ṣá àgbáyé ò ní dìde sí yín ni there are so many angles that we can get protection bó ṣe ń sọ̀rọ̀ bí Mr. Lati tí ó bá jẹ́ pé wọ́n fi bí ọwọ́ síbi tí ọwọ́ wà ní àwọn tí wọ́n ń ṣe lédè wa gan from all other countries all over the universe people can converge come form formidable team come form intelligence tó jẹ́ pé even ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí níbí báyìí wọ́n rí result sí nǹkan tó ṣẹlẹ̀ all they have to know is okay gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ fún wa ní compilation ni àwọn kan á dẹ̀ jókòó àwọn tó dẹ̀ wà on ground ní Nàìjíríà wọ́n máa ṣe tiwọn lọ àwọn nǹkan tó ń kó bá wa ní àwọn ibi tá a wà nìyí pé ìwà wa a fi ń hàn ẹ lọ wo Nigerians all over where we are bá ṣe wà intelligent tó ibi pé ká máa jẹra wa lẹ́sẹ̀ yìí ni we see the truth but we fail to come out and say the truth ẹ wo Mr. Lati ẹ wo kíní ọmọ màmá nọ́ọ̀sì mo ń wo some few days ago maybe over the weekend tí wọ́n tún gbé kíní màmá nọ́ọ̀sì yẹn jáde tí màmá nọ́ọ̀sì ń sọ wípé ọmọ òun nǹkan báyìí ló sọ fún òun bó wà ń kú tọnu pé ńgbà tó ń padà bọ̀ spending pé bó lóun ò sí nílé ǹjẹ́ jẹ́ mọ̀ pé ńgbà tí mo lọ tún fídíò yẹn gbọ́ tí mo listen sọ̀rọ̀ màmá nọ́ọ̀sì màmá yẹn sọ pé alẹ́ ẹjọ́ yẹn lọmọ yẹn dé bọ̀ tí ilẹ̀ ti ṣú ó ní dẹ́m ọmọ òun tètè jáde pé ló fi ṣẹ̀ wá pè wọ́n padà lóṣù lọ síbẹ̀ níjọ́ kejì níjọ́ Tuesday nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣe rí nọ́ọ̀sì gangan tó bá mú dáadáa evidence tó ń give ń sìn àtèyí tó ti give tẹ́lẹ̀ àti tí ìyá ẹ̀ sọ ẹ̀ rí wípé wọ́n mastermind plan ní Mohbad ni it was a master plan ẹ tún lọ wo nǹkan tí King of the South bọ̀bọ̀ kan mo tún gbọ́ chàtẹ̀ táwọn kan ń ṣe Mr. Lati ẹ lọ wo court tán ló wà lọ́wọ́ Mohbad the court was there níjọ́ tí Mohbad lọ ṣe show bọ̀bọ̀ yẹn gbé jáde ń bolẹ̀ wọ́n sọ pé Mohbad ti jà ń bolẹ̀ sọ pé ó ti rí kọ́ọ̀tì yìí ẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ṣe it was a game plan but ó jẹ́ game plan kò jẹ́ game plan ìwọ tó jẹ́ insider àdúrà tí Ṣadé ń sọ pé ó need the protection ìwọ tó sọ pé ó need the protection wo gan ni ìwọ gangan fún how many times have you been at the coroner inquest how many times have you come out and say gbogbo abiyamọ ẹ dìde bí iye ò tiẹ̀ dìde mi dìde mo fẹ́ support it. How many times have you been outside other than pé tẹ bá rẹ́ nìkan tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ even when people are cursing you táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ara ń ta àwọn abiyamọ ni ẹ̀yin lẹ́nu ọ̀rọ̀ ó yẹ kí ẹ fi ara gba ọ̀rọ̀ yẹn ni pé tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ Kúmólú nítorí justice lẹ fi rí nǹkan tẹ̀ ń rí bẹ́lẹ̀ ta ṣe kí làwọn èèyàn sọ àwọn èèyàn jáde láti sọ òtítọ́ láti sọ òdodo ẹ̀yin tẹ́ ní ọ̀rọ̀ ẹ wà níbì kan ẹ wá ń sọ pé ó need protection wo ló nídìí tẹ́yìn tẹ́ tó yẹ kẹ́ kọ́kọ́ fún ní protection tẹ́ ẹ̀ bá fún tẹ́ wá farapamọ́ tẹ́ dúró síbẹ̀ tó jẹ́ pé ẹni tó mọ nǹkan ìwọ náà ń sọ́nsìn ó ní one or two things
that he was there. Ìwọ tó rí ẹ̀jẹ̀, what have you done up to today? Ṣé ìwọ àti àdúrà yẹn pé àdúrà mi náà wà ọmọ orí ẹ̀jẹ̀ o, jẹ́ ká jáde kí gbogbo ayé rí wa. We are ready to say the truth. All we need is I need ìrànlọ́wọ́ yín. I need ìdáàbòbò lọ́wọ́ ìjọba àti lọ́wọ́ aráàlú. So protection wo ló fẹ́ táwọn gangan ò bá jáde kan wọ́n fún ní protection. N tí mo ní kí n sọ nìyẹn. Ẹ ṣé àdúpẹ́. Good dinner. Ẹ káàárọ̀ sà, ẹ kọjọ́ mẹ́ta, ẹ kùnà owó ọjọ́. Ẹ má bínú pé mi ìráyè pè yín lọ́jọ́ yẹn wò ẹ mọ̀ wá Amẹ́ríkà wàhálà pọ̀. Ẹ kùnà mi yá ṣe púpọ̀ ẹ̀ sà. Ìgbà ọdún kan ní láṣẹ ìdùnnú rẹ̀ ẹ ra sà. Ẹ sà. Ẹ ṣe rí ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ láàárọ̀ yìí. Nǹkan tí mo kọ máa sọ fún ṣe pé mo sọ̀rọ̀ kan fún Yorùbá láti mo ní ìpínlẹ̀ Mohbad. Mo ní òun ò jẹ́ ká rí justice fún ọmọ yẹn. Ṣé ẹ rí ọ̀rọ̀ àdúrà àjùmọ̀bí ò kan tàánú o àfẹnitọ́lọ́run bá rán síyàn ló ń ṣèyàn lórí. Ṣé ẹ rí nǹkan tí mo study ní family yẹn ni wípé wọn ò ní àánú ọmọ yẹn, wọn ò dé nífẹ̀ẹ́. Ṣé ẹ mọ̀ wípé tí èèyàn bá bí ọmọ tó bá nífẹ̀ẹ́ ọmọ yẹn tí àánú ọmọ yẹn bá ń ṣe kò ní fẹ́ kí ìràkórin ọ̀rọ̀ kò ní ọmọ yẹn. Ṣé ẹ rí àdúrà yẹn kò láìkí Mohbad fún ìgbà tí Mohbad wà láyé because tó bá láìkẹ́ pé ẹ̀gbọ́n mi ní ẹ̀jẹ̀ mi ni tí ẹ̀jẹ̀ bá rùn ní ara ẹ̀ ni kódà ó gbà ó máa fẹ̀mí ẹ̀ lélẹ̀ aṣọ òótọ́ ọ̀rọ̀ yẹn. Bàbá ṣe interview mo wo interview bàbá lánàá in fact mi rò pé mo sọ ẹkún ní 2025 lálẹ́ àná it was around 11 o'clock níbí ní America ńgbà tí mo gbọ́rọ̀ yẹn mo dẹ̀ ń ké. Ó ní wípé kí ni death certificate wà lọ́wọ́ Wùnmí. Ó ní nígbà tí wọ́n fẹ́ gbé Mohbad sí mọ́ṣúárì ó ní kò filẹ̀ ó ní Mohbad sùn síta mọ́jú olóko ẹ̀ sùn síta mọ́jú ní Ìkòròdú. I wept bí mo ṣe gbọ́ statement yẹn I wept bitterly. Ó lálà ṣe bàbá rẹ̀ gan. Ṣé ẹ understand? Ìgbẹ́gbọ́ nǹkan tí mo tún wá rò ní wípé ọ̀rọ̀ Bùráyọ̀mí ó mà ṣe o. Àwọn ẹbí yẹn mi expect nǹkan tí àbúrò ya Mohbad mi rò pé ọ̀rọ̀ mi tẹ̀ rò pé ó relevant pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó kàn ń ṣe ẹjọ́ ẹnikẹ́ni yẹn mute. So ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn ìpínlẹ̀ mo ṣì ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ìyá Mohbad àti àdúrà òun ló yẹ kó bọ́ síta wọ́n sọ pé nǹkan báyìí òun lọ̀rọ̀ yìí nǹkan tá lè fi rí justice nìyẹn. Àwọn méjèèjì yẹn nìkan ni bọ̀ ìyá Mohbad ẹni tó gbé ọmọ sílẹ̀ ní ọmọ ọdún 7 ṣé òun ló láàánú ọmọ àbí èjì wọn náà ló ti gbé Mohbad sílẹ̀. Àdúrà náà dẹ̀rẹ̀ tó jẹ́ wípé ẹ̀gbọ́n ló lọ mú níbi tó wà pé kó wá máa gbé lọ́dọ̀ òun torí kò láàánú ẹni tó ti jáde tó ti ń kọrin tó náà ti ń ṣe bíi nígà ẹjọ́ ṣé òun ni ó máa láàánú ẹ̀gbọ́n ẹ̀. In fact á wà lójú ikú báyìí á dẹ̀ sọ á dẹ̀ ní kọ́ pa wọn. Number 1 nǹkan tó bá yẹ pé wọ́n ti ẹ̀ múlẹ̀ ni kò ní kọ́kọ́ múlẹ̀ yẹn gbogbo nǹkan tí mo sọ yìí àánú ni kò láàánú bọ̀bọ́ yẹn ni wọ́n dájú ni ní fámìlì yẹn ìyá ẹ̀ àti àdúrà dẹ̀ ni àwọn méjì yẹn ni a ti lè fi rí òótọ́ wípé nǹkan báyìí òun ló pa àwọn kìíní yẹn kọ́ dẹ̀ gbé Wùmí àwọn méjì yẹn bọ́ wọn ò ní sọ àfi tí Ọlọ́run àfi tí mo ṣẹ̀ sí ń sọ ìṣẹ̀dá Mohbad máa dìde. Mo tún sunkún yẹn ní òru àná yẹn sẹ́ bí bàbá yẹn sọ statement yẹn pòpò ọmọ yẹn sùn síta ní Kòròdú mọ́jú mo ní pé kí ìṣẹ̀dá ọmọ yìí ti ẹ̀ dìde lọ́lá òru tó mú ṣe lọ yìí dìde kò jà fún rẹ̀. That's the only thing. Ṣẹ̀dá ẹ̀ bá dìde tó bá kó wọ inú ìyá ẹ̀ àti àbúrò ẹ̀ yẹn wọ́n sọ̀rọ̀ síta. And then ṣe rí àwa dúdú ọ̀rọ̀ àwa dúdú it is well ni kò sífẹ̀ẹ́ lóòótọ́ nǹkan tó fa ìfàsẹ́yìn fún wa ń bí nìyẹn. Even ibi ìlú òyìnbó tá a wà yìí náà kò sí òótọ́ ọlọ́pàá mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n máa twist wa ni. Bàbá náà sọ oníṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ ni ó ní wọ́n sọ pé ọlọ́pàá ń ṣiṣẹ́ oníṣẹ́ wo náà ń ṣe ní interview yẹn bàbá yẹn sọ lánàá pé wọ́n sọ pé ọlọ́pàá ń ṣiṣẹ́ ṣe bọ́ ọlọ́pàá kan dá wa ríboríbo ni. Ìyá Mohbad àtàdúrà àwọn ní òótọ́ yẹn wà lọ́wọ́ ẹ̀ kọ́ bọ́ síta kan sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ kí spirit Mohbad ní kí gbogbo wa yẹn tó bá iṣẹ́ ṣe kọ́ máa pe kọ́ lọ pè ṣẹ̀dá ọmọ yẹn kó wọnú wọn báyìí kọ́ bẹ̀rẹ̀ sí ní kà. That's the only thing. Àwọn méjì yẹn nìkan ni òótọ́ wà lọ́wọ́ ẹ̀ láti sọ síta. God bless you sir. Mo dá lọ dúró náà. Yes.
mo fẹ́ sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ onílé lẹ́ẹ̀kan tó sọ pé àdúrà tán bá mú àdúrà dáadáa àdúrà ní justice to the Mohbad which is true. Kí ló dé tí àtọ̀ lé ń pariwo mo sì kí rẹ́kọ̀dì ẹ̀ gan o ó dẹ̀ ké lórí láì wọ́n kó sóò níyà àdúrà nínú. ẹdùn ẹ má bu ẹjọ́ tó lọ́rùn ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ ní sọ nọ́mà. mi ò bù náà mi ìfẹ́ dárúkọ ẹ̀ ní because kí ló dé tó ń pariwo tó ń ké lórí àdúrà ń sọ ọmọ ìyá ẹ̀ kó sọ ọmọ bàbá ẹ̀ wọ́n arrest èèyàn ó dẹ̀ ń ké òtún wá ní kan sọ pé kẹ́nìkan kó máa hàn náà invitation àwọn police it shows a lot that a lot has been going underground so gbogbo petition tí bàbá yìí ká ti ń kọ tipẹ́tipẹ́ oríṣi tí wọn ò fi dá lónìí yẹ because tó bá ti kọ́ wọn á ní ẹ fílẹ̀ jàre wọn á ní ẹ fílẹ̀ bí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ náà lóòótọ́ náà ni but that case if there is a way gbogbo nǹkan tí yóò bá ti fẹ́ máa ṣe ní ti tiẹ̀ kọ́ lọ máa sọ ní tiẹ̀ sísun tù kó má gbé lọ pàǹtí tóun bá ti ní lead tó wá fẹ́ gbé lọ kó lọ ìwọ ní pé kó padà sí pàǹtí náà mọ̀ èèyàn sí náà pàǹtí náà sì lè tẹ̀rí ní tẹ́lẹ̀ kan sọ́lẹ̀ kan ní pàǹtí selective judgement náà máa give. àdẹ̀lẹ́ fẹ́ rẹ̀ kù ní Nàìjíríà wa selective judgement náà máa give ní pàǹtí. Hello. Hello. Ẹ káàsán. Ọlọ́run àti mo kò fẹ́ fi fún ọ̀rọ̀ tí wọ́n ń ṣe rẹ̀. Mo rí i pé pé mother face ní kéèsì yẹn. Bíi pé ọtún nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n wá fẹ́ gbé kúrò ní mother case, wọ́n wá fi sí negligence. Kó sọ fún mother case kí ó pè é láti 60. Ọ̀tọ́ bá gbé kúrò, wọ́n tà láti yẹ kí ní ẹ̀kọ́ ní mother case, wọ́n fi sí negligence. Wọ́n bá sọ negligence bẹ́ẹ̀ lọ, ó lè tó yá. Àwọn tó bá ń kọ́rọ̀ lè lórí bóyá tún yẹ the basement nǹkan tó ń try láti ṣe òun ni wọ́n fi bọ́ ọ́n mọ̀ pé Mr. Yomi ò ní dúró lórí pé àfọwọ́kùn ilé wọ́n fojú tó bá yẹ kí Mr. Yomi touch ló máa touch bẹ́ẹ̀ ló ti ń jẹ́ family sọ̀rọ̀ pé ọmọ mi ni kò gbọ́dọ̀ ṣèwọlé gbogbo ọkọ tí àdúrà ń ṣe yẹn conspiracy obstructing justice ẹwọ ẹgbọn o Ọlọ́run ṣàánú lọ́wọ́ àpò àṣetà. First lady. Hello, Mr. Lati. Hello. Hello, sir. Hello. Yeah. This is my first time here. Mo máa ń gbọ́ program yìí. Mo máa ń gbọ́ program every time. I'm calling from Brooklyn, US. Gbogbo nǹkan táwọn èèyàn sọ mo ti ń gbọ́ láti jọ yìí. Bọ̀ kankan wà tẹ́ ẹ̀ fúnra sí. Tí ọmọdé bá dé bí ẹ̀rù á bà á. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ó ṣẹlẹ̀ ojú gbogbo ẹ̀ kò sílẹ̀ tó ṣẹ̀yìn àdúrà bẹ̀. Àlẹ́yìn ìgbà kan tó kí nǹkan ṣẹlẹ̀ yẹn ó dà pé wọ́n múlẹ̀. Ìmúlẹ̀ yẹn dẹ̀ le tọmọdé bá dé bí ẹ̀rù á bà ó. Ibi nǹkan tá a fi wò ọ̀tọ̀. Bọ́dẹ̀ ṣe ń lọ mọ́ lóòótọ́ àdúrà ló dá ìpó òun ló ṣáàtì pẹ̀lú Yomi but ó ń wọ́nà bí níbi tágbára ti ẹ̀ gbé but Yomi àti ẹni tó lọ àwọn ẹni tí Yomi lọ finú wọn tó lọ publicize 3 seconds video yẹn àwọn náà jẹ́ paradise gbogbo nǹkan tàbá rí àbá ti débi ọ̀rọ̀ yìí ti pẹ́ but ó dà pé Yomi náà ní láti lo mature mind lọ́dún láti máa ní sùúrù èyí máa ń yára gbọ́ ni ìyẹn máa ń yára gbọ́ máa ń lọ́ra fèsì ni Yomi máa yára gbọ́ àdéyà àti júlẹ̀ síta nǹkan tó gbọ́ngbà yẹn tó àìpò fi sùúrù ṣe kó má finú wénú ó finú wénú ló fi jẹ́wọ́ oní gbogbo àwọn èèyàn tó fi ń bá ṣe yìí tó àìpé kó jẹ́ kó fi ọgbọ́n ṣe kó fi sùúrù ṣe kó wá díẹ̀ even kó wó yẹn kó rówó yẹn kó rèsò owó yẹn fún wọn tó àìpé ó rèsò 3 million fún wọn kó ń fara balẹ̀ kó gẹ̀ẹ́tì gbogbo ẹ̀ ìgbà tí ìtàkọ́kọ́ ti ṣe nígbà tí CCTV camera tó ti finú wénú tó jẹ́wọ́ ó tún wá rí 3 seconds to 31 to extended to 10 minutes ó tún finú wénú ó tún jẹ́wọ́ ó yẹ tú ọ̀rọ̀ kíní ọmọ yẹn rí ó ní nǹkan tó fẹ́ sọ ṣùgbọ́n ẹ̀rù wà wọ́n ti fẹ̀rù wọ́n ti fayé wọ́n òyà ẹ̀dẹ̀ ó ti sọ fún ìyá ti mọ̀ kó jẹ́ pé ìyá ìfẹ́ kó sọ̀rọ̀ bọ̀tá ara abíyámọ̀ là ń sọ yìí kò sí bó ṣe fẹ́ burú tó kí ọmọ máa ya wèrè ìyá kan máa pè ń wèrè ìyá ò ní pè ń wèrè o ìyá ò ní pè ní wèrè o
so ọmọ ìyá wọn náà mọ̀ gbogbo wọn náà bọ̀ nígbà pé àwọn tó ń dì pẹ̀lú wọn ti mọ̀ pé ẹbí wọn ò ní gbòǹgbò tó dáa ẹni ẹ ti study wọn kó tó dì pẹ̀lú Mohbad ó ti mọ̀ pé kò sí wọn tó ń pé àpapọ̀ òṣìṣẹ́ ọwọ́ ló fi ń gbálẹ̀ táyà máa sọ pé lẹ̀ mọ́ ó ti mọ̀ pé ọ̀hún ṣé òṣìṣẹ́ ọwọ́ ẹ̀yọ ni wọ́n ẹni ẹ ti study wọn kó tó dì pẹ̀lú ọmọdé yìí olófin jẹ́ kí gbogbo kí ni extend to this level so tó fi lè ọtí àdúrà ní mẹ́wàá ní mẹ́jọ ẹtú pọ̀ kọ́tà burú ìyá ìtún sọ́nsìn ọmọ ọ̀pọ̀ nínú bọ̀ ṣùgbọ́n nǹkan àwọn tó sọ pé kò sí ààbò fún lóòótọ́ tó bá ṣẹlẹ̀ dára ikú ti ẹ̀gá pọ̀ ìyá wọn tó bá lọ sọ̀rọ̀ ní ibi tí ọ̀yẹ́ kan ti sọ̀rọ̀ wọ́n máa pín wọn yẹlẹyẹlẹ ní o so ọmọ yẹn gógó fúnra ló bá Yomi sọ̀rọ̀ bọ̀ ọgbọ́n tó fẹ́ gbé gbàǹgbà yẹn nìyẹn tó sọ pé kí ní kan bọ̀ tó wáyé pé Yomi farabalẹ̀ ní àtàwọn ẹni tó wá lọ fún tó lọ ṣe tánà dí ọ̀rọ̀ 3 seconds yìí ló da gbogbo ẹ̀rù ìbá máa ṣe àì pẹ̀lú anybody ìbá fi ṣe iṣu inú ẹ̀kú ni ìgbà tí bá mi sọ pé ìbá dì wọ́n lọ́rùn ọwọ́ mú ni ó ṣe pé kó di ní gunpamú kó tó dá ìpọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó jìnà gan gbogbo pé gbogbo àwọn ẹbí yẹn náà mọ̀ but tó ń bá sọ̀rọ̀ níbi tí ẹ̀kan sọ̀rọ̀ sí wọn kàbùkù ojú ayé ní gbogbo ilé tó ń ṣe but bó pẹ́ títí ẹ̀kan táwọn àwọn máa jáde kò sí nǹkan tí ò less man need it nǹkan tí mo mọ̀ nìyẹn ẹ ṣé gan ni. ẹ káàsán gbogbo lé. Fine, ẹ kúṣẹ́. Ṣé ti rí ọ̀rọ̀ tí tèmi ò pọ̀? Èmi máa buttress àwọn tó ti sọ̀rọ̀ pé àwọn people yìí wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ wọn kàn fẹ́ sọ̀nù. Máa dẹ̀ buttress nǹkan tí Prince sọ. Tẹ́ bá wò dáadáa, foundation lóríṣiríṣi ló ti jáde láti gba justice fọmọ yìí. Instead, wọ́n máa either kí ìyá kó yarí ìpèsè irọ́ ni kìnìkan ọ kí àwọn tó kù kan máa gbólé ẹni ẹ lórí pé ó fẹ́ wá kówó jẹ ni ó fẹ́ wá kówó mu ni ó lè ní kí ló dé kánà Adura sọ̀rọ̀ ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ látijọ́ ẹ̀ àti gbà kan ta fẹ́ gbà náà lábàá gba tí Adura bá sọ̀rọ̀ àti ṣe kìnìún náà àti ṣe DNA test náà but tó bá darí bàbá lọ báyìí tí wọ́n darí ìyá lọ báyìí a máa sọ fún yín pé báyìí ni nǹkan tí mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni pé kán jọ wọn bá lè yàn kú lórí ọ̀rọ̀ lọ́rọ̀ mọ́ kọ́rọ̀ wa má dàbí obì tó ń sun nínú ẹ̀rùn ká má kú lórí ọ̀rọ̀ lọ́rọ̀ èyí tí wọ́n bá fẹ́ ṣe òun nìkan jẹ́ ká rí because pẹ̀lú gbogbo kan tí wọ́n sọ jáde lọ́dọ̀ bàbá lánàá yẹn mo wà so disappointed in so many things bùdá Mr. Muyiwa lè jáde kó máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn wípé àwọn ọlọ́pàá ò ṣe gbéṣẹ́ àwọn kan sọ pé ọlọ́pàá ń ṣiṣẹ́ ọlọ́pàá ò ṣiṣẹ́ kí ló dé tó ṣe lọ gbé Adura lẹ́ẹ̀mejì wọn ò ṣiṣẹ́ kí ló dé tó ṣe gbé ọmọ yẹn lẹ́ẹ̀mejì èèyàn kan bí wọ́n pé kí ló dé ṣèbí kan báyìí ẹni bàbá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yin lè fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin lè sọ̀rọ̀ pẹ̀lú gbogbo owó tó wà lọ́wọ́ yín tẹ́ lè ṣàkáǹtì fún. ọ̀rọ̀ ẹ má dra ẹ̀rọ àfihàn lẹ̀ jọ́ tọrọ lọ. mi ò máa fi ọ̀rọ̀ owó yẹn lẹ̀ bọ̀ tí kò tèmi rí nínú wọn ní pé wọn kan wà wọn ò fẹ́ kí a rí justice yẹn ó dẹ̀ ti wọ̀n dáadáa ó ti wọ̀n ní pé àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ bàbá tí wọn ò fẹ́ kí bàbá rí justice yẹn wọ́n kàn ti bàbá ni bọ́dà láti ó máa tó time kan máa sọ ọ̀rọ̀ kan tí mo gbọ́ ní corona inquest ẹni yóò dẹ̀ mọ̀ pé kò mọ̀ pé mo gbọ́rọ̀ yẹn gbà tó ń sọ̀rọ̀ yẹn but àwọn yẹn náà ló dẹ̀ wà lẹ́yìn bàbá tó sọ fún bàbá pé ẹ máa jó lọ mo wà lẹ́yìn yín but tó bá tó time yẹn máa sọ̀rọ̀ yẹn jáde lágbọ́rọ̀ Ọlọ́run mo gbàdúrà kí n rí owó tí màá fi kọ petition sí against that person ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ petition na water now màá ní owó tí màá fi kọ petition sẹ́ni yẹn kò dẹ̀ ní bọ́m̀bẹ̀ ńgbà tó bá wọ cancer náà but ẹ jẹ́ gbogbo wa ta ti ń sọ pé kíníkan ẹ jẹ́ kí everybody lọ fọkàn ẹ̀ balẹ̀ kán lọ fọkàn ẹ̀ balẹ̀ kí everybody lọ fọkàn ẹ̀ balẹ̀ kí everybody kó lọ ṣiṣẹ́ ẹ jẹ́ kí everybody lọ ṣiṣẹ́ wọn tó bá yá without our noise or with our noise Mohbad máa gba justice ẹ̀ á dẹ̀ fomi ṣan gbogbo wọn lọ́wọ́ bàbá tó mọ petition kan tó kọ adájọ́ àgbà tó kọ petition lọ sókè wọ́n ń tanra wọn ni kò sí lè wà kò sí yé ẹgbẹ́ awọ́pàtẹ lè wà tọ́lọ́hùn ní mú yín because ọmọ tẹ́ ń bá fa yẹn ó ti sọ fún yín èèyàn mẹ́rin lòun ó dẹ̀ máa deal pẹ̀lú gbogbo yín ọmọ yẹn fẹ́ gba petition ẹ máa wò bọ̀rọ̀ láti ẹ lọ kọ́ sílẹ̀ lẹ́nu ẹ kọ́ déètì nílẹ̀ ọmọ yẹn máa gba petition yẹn kò sí kò tán fẹ́ ó máa gba justice yẹn kò sí kò everybody ó máa gba judgement yẹn ó dẹ̀ máa gba justice yẹn fún rẹ̀ ọmọ yẹn máa gbà ẹ lọ kọ́ sílẹ̀ mo ní strong belief lórí ni
gbogbo èyí tí gbogbo wọn ṣe tí wọ́n tó ń defame character àwọn èèyàn tó ń assassinate character àwọn èèyàn tí wọ́n ń ba èèyàn lórúkọ jẹ́ kiri ẹ rí i pé nígbà tó bá máa tó time wọn gan-an ni aago yẹn máa yílé lórí and for bàbá tó prince tó lọ sọ́hùn tó lọ sọ́dọ̀ alira àbí raida tó lọ ń sọ̀sọ̀kúsọ ọlọ́run àwọn nìyẹn ọlọ́run nìyẹn kán jókòó síbẹ̀ kọjọ́ lọ tán àwọn ọmọ ní wọ́n ti ń ṣe rere ṣá so ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ a máa rí justice gbogbo wọn tó bá tí justice yẹn bá ti affect kán dìde ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ jẹ́ kí gbogbo àṣìṣe owó wa because àwọn náà ń jẹ wọ́n mu ẹ jẹ́ ká náà ká feed family wa ká dìde ká ṣe nǹkan tó dáa fúnra wa ọlọ́run á gba justice yìí fún wa o lágbọ́rọ̀ ọlọ́run àní ṣe lásán yes sir. First lady mo fẹ́ sáré sọ nǹkan kan sí. tí ó kì í ṣe iPhone. mo mọ̀. ok kí ni mo fẹ́ try láti fàyọ ṣé mo kí replica yẹn náà ó jọ iPhone gan bọ̀ kò kì í ṣe iPhone. bẹ́ẹ̀ni. alright ṣe rí anybody tí ó bá ń kó sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín first lady ẹ jẹ́ máa wò ó ti yín ẹ má wulẹ̀ competition owó tó yẹ kẹ́ fi competition yẹn ẹ lọ fi wá ẹja ọlọ́bọ̀kún kẹ́ ẹ sè kẹ́ ẹ jẹ pẹ̀lú àwọn family yín torí no matter how good the evidence you have at hand kò sóòótọ́ tó ń kò lè jẹ wọ́n ní replica ẹ̀ wọ́n ní irọ́ tó jọ mọ́ tó máa fi tákù ẹ̀ wọ́n á sọ pé irọ́ lẹ pa at the end of the day ṣe rírọ́ tó wá gbé jáde yẹn òun làwọn èèyàn fẹ́ gbàgbọ́ a lot láti gbọ́ tá a ti sọ jáde tí wọ́n sọ pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ irọ́ yẹn dẹ̀ náà gbàgbọ́ so anything anybody ò bá àti ẹ̀ gbọ́ ẹ jẹ́ máa wò tí ẹ lọ ra ẹja ọlọ́bọ̀kún kẹ́ ẹ sì kẹ́ ẹ jẹ pẹ̀lú àwọn fámìlì yín. foundation márùn ló ti wá tán ti lé dànù wọ́n ti lé dànù pẹ̀lú ẹnu wọn burúkú yẹn ẹ mú gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe kinní yẹn tó fẹ́ gbé yín dé ilẹ̀ lérí báyìí ẹ̀wọ̀n wèrè yẹn á bẹ́bọ̀ tàbí ẹni tí wọ́n tata sí lójú ni wọ́n á máa gbó kiri bí ajá ẹ̀jẹ̀ Mohbad ó máa bí yín gbogbo ẹ̀yin tẹ jókòó sí wọ́n á jókòó síbẹ̀ bàbá tó yẹ pàwọ́ là ń kọ́ wọn pé bẹ́ẹ̀ ṣe máa tẹ̀ ní ẹ̀yin wá ní gọ́ọ̀tù láti máa block àwọn èèyàn lórí kíní bàbá lórí platform bàbá. It's alright first lady it's alright ma it's alright. mo ti tó. It's alright. It's okay. Olórí Gifted bàbá. Onílé ẹjọ́ bàbá prince tẹ́ sọ prince yẹn àwa prince dára wa mọ̀ àwa original ẹ má jẹ́ kó original prince tẹ̀yìn solid prince yẹn bá mọ̀ ẹ má fọ̀. prince tó máa ń sọ pé àgbàlagbà la wa tí wọn ò dẹ̀ hùwà àgbàlagbà tó hùwà àgbà játijàti àgbà rédèrèdè àgbà òfò àgbà. mo sọ́nà pé ṣe gbogbo àgbàlagbà ló mature kọ́ máa wà sórí òkè yìí mọ́ o we don't want to see him again. That is it. owó ni problem wọn poverty is a disease. wọ́n mọ̀ pé àwọn olè wá bíbá ìmọ̀ náà ṣe ń lọ drag mi káàkiri. àfọwọ́ owó náà wọ́n máa ń complain lé lórí wọ́n ń dáwó kú ṣówó wọn ni is it their money. All right ẹ jẹ́ Gifted bàbá onílé jọ̀ ń bọ̀ Gifted bàbá. ẹ káàsán sir first of all onílé mo fẹ́ ní pé thank you for standing by the truth láti. Please, am I audible? Please, can anybody hear me? Okay. Yes. All right. Okay, all right. Thank you, Onile. Láti àná tí Mr. Yomi ti wá lórí live títí di èní, mo ti rí some, I will call them evil platforms, tó ń celebrate ní pé Mr. Yomi wà frustrated. Ní pé ṣe ti rí gist yẹn ṣe ti rí live Yomi ṣe ti rí bó ṣe ń ṣe inú àwọn dùn bó ṣe wà frustrated then mo ro kíní dáadáa pé kíni as in ká tiẹ̀ fi ọ̀rọ̀ culture Yorùbá Igbo àbí nǹkan kan lẹ̀ as Nigerians kíni nǹkan tá fẹ́ fún ìlú yìí. Are we pursuing the goal of justice for Mohbad or we are pursuing the fact that I don't like Yomi, I don't like what he is doing? They just want to see Mr. Yomi fail so bad that they wọ́n sọ̀rọ̀ kíní yẹn inú wọn dùn wọ́n celebrate. Then mo wọ́n pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ and again mo feeling pé Karimo knows a lot underground because kí Mr. Yomi tó announce petition ni pé èèyàn kan petition àwọn ọlọ́pàá
to arrest àwọn Adura. Karimo already made a statement ní ọjọ́ Monday pé Yomi sanwó fún àwọn ọlọ́pàá kó arrest Adura. She already pushed that narrative even before the petition came out. So how did she know? Because nǹkan tí Mr. Yomi sọ pé wà nínú petition náà nìyẹn ní pé àwọn sanwó fún àwọn ọlọ́pàá zone 2 kó máa arrest Adura. How did Karimo know about that even before Mr. Yomi? So a lot of things is going on behind the scene, and it's very sad. Or justice for Mohbad yìí, in fact, own affect mental health. Me, this minute we are sad, the next minute we are happy, everything is going good. Call on Shanu. Call on Shanu. It's very sad. Thank you so much. Sister Mariam, ẹ má bínú mà. Ẹ jọ̀ọ́, dádì tó sọ̀rọ̀ tán sìn àbí mọ́mì, ṣé Yorùbá ni yín mà àbí sà? No, ọkùnrin ni mí o, Yorùbá ni mí. Okay. Ẹ jọ̀ọ́ bá mi parí òwe yìí. Ọba tó jẹ tìlú tòrò àti tó jẹ tìlú òtòrò, kí náà ló máa ṣẹlẹ̀ sà? Èmi ò mọ̀ òwe yẹn o. Orúkọ ẹ̀ ò ní parẹ́ títí láéláé. Ẹ ṣé Sister Mariam, bóyá ẹ jẹ́ á sọ̀rọ̀. Me, I will not say the police is not working, and I will not say they are working. Sherry, lawfully bó ṣe máa ń work lélẹ́yìí. Tí case kan bá wà ní jurisdiction kan, pẹ̀lú àwọn experience tèmi ti bí o. Tí case kan bá wà ní jurisdiction kan, tẹ́ wá rí pé wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe. Dàdàdé ṣe má bínú sa ìjọba amútìsà. Tẹ́ wá rí pé jurisdiction yẹn ò ṣiṣẹ́ wọn bí wọ́n ṣe yẹ kí wọ́n ṣe. Tẹ́ wá lọ sí another place. Ṣé mọ̀ pé gbogbo resident kọ̀ọ̀kan ló ní jurisdiction tiẹ̀, gbogbo case kọ̀ọ̀kan. Tẹ́ bá ká example pé bóyá ẹ ṣe case kan ní Kòròdú. Ẹ wá gbé case yẹn lọ sí Kòròdú, àwọn Kòròdú wọn ṣe case yẹn fún yín, wọn ò dá yín lò. Ẹ wá wò pé bolẹ̀ tún lè lọ, ẹ wá tún lọ sí another place. Tẹ́ bá dé bẹ̀, wọ́n máa sọ fún yín pé jurisdiction tàwọn kọ́ nìyẹn. Ní pé àwọn báyìí ni wọ́n ní right láti ṣe case yẹn. So tẹ́ bá sọ fún wọn pé ẹ ti lọ síbẹ̀ bọ̀ wọn ò ṣe case yẹn, wọn ò ṣe kankan fún yín. Tọ́lọ́run bá wá bá yín ṣe, tẹ́ bá rí àwọn olóòótọ́ pàdé, àwọn olóòótọ́ bá pàdé ní another place tẹ́ lọ yẹn. Àwọn yẹn lọ́mọ wá sọ fún yín pé àwọn kọ́ làwọn ní case yẹn o. Ibi báyìí lẹ́ máa padà sí o. Bá àwọn náà máa ní nǹkan táwọn náà máa ṣe fún yín débi wípé ibi tẹ́ ń dá case yẹn padà lọ. Wọ́n gbọ́dọ̀ ṣe iṣẹ́ yẹn bí iṣẹ́. Tó bá ti wá jẹ́ pé wọ́n dá case yẹn padà sí according to now, pé àwọn àti ní lọ sí zone 2. Ìgbà tí bàdà Yomi lọ sí zone 2, àwọn zone 2 wọn ò lè tweet case yẹn. They will just do it their own, and they will tell you to go back to that panty where that case started.